ṣàmájó ṣàmáyọ̀ òkú ọdún o ṣàmájó ṣàmáyọ̀ àwa bá ẹ dúpẹ́. ṣàmájó ṣàmáyọ̀ òkú ọdún o ṣàmájó ṣàmáyọ̀ àwa bá ẹ dúpẹ́. MC Blessing ẹ ǹlẹ́ onílé ọlọ́jọ́ òbí la wá kí ẹni orí dá sí tó tún rí ọdún tuntun bèèyàn bá mọnú ròyìn ó lè dúpẹ́ ọtọ́ kí gbogbo wa bá ọyìn bàbá òkè. aláàjà Abiola Abebi aya alhaji Fatai Alando ni mò ń kí ń bẹ̀ ń wo jèrè vice president fún gbogbo ẹgbẹ́ Blessing Sisters pátápátá máa wọlé mọ́ra bá olóríire ọ̀rọ̀ rẹ tó pé àwàdà kọ́ nítorí ó tún wà lókè èèpẹ̀ kó o lè mọ bọ́pẹ́ rẹ ó ṣe pọ̀ tó wẹ̀yìn wò kó o wà àwọn tẹ́ ẹjọ́ ṣe kéékèèké ń jọ́ sí ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ tó sì wà láyé ó wà bí aláìsí wọn ò já mọ́ nǹkan kan àfihàn wọn àánú lórí gbà lọ́dọ̀ Èdùmàrè. Alhaja Abiola Abebi máa ń gbọ́ o èmi ò kù fìrìmọ̀ gbóni ní sọjọ́ òbí rẹ. Alhaja Amdalat Mojísọ́lá ìyá Ahmed ní àná fàájà lọ́rọ́ṣẹ́ pè mí ó pé kí wọ́n á mọ̀ kí òun gbèjè gbẹ̀jọ káwá mọ̀ ń dá kékelúke ìyá ọlọ́jọ́ òbí mọ̀ gbọ́ wíníwíní lẹ́nu mi. Alhaja Abeni ọmọ wọn ń bàdàn Ìbàdàn nílùú bàbá rẹ tó bí ọlọ́mọ Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ọmọ àfìtó òṣèwìn bọ Ìbàdàn mọ́jàmọ́jà èyí tọ́jà ládùúgbò gbogbo lógun Ìbàdàn kúrè bèrè kó o tó wọ̀ níbi olè gbé ń jàre olóhùn Ìbàdàn mẹ́sì ọ̀rọ̀ ẹ̀ ọ̀gọ̀ ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lò olódògbò kẹrin lójú ológun ọwọ́ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Ìbàdàn dákanlù kan bẹ̀rẹ̀ lójú ológun ẹlẹ́ẹ̀lẹ́ lomi títẹrú tọmọláyípo ń mu àṣejì rẹ lomi bùbùbù ẹ̀ ń bàdàn ẹ̀sà tó lògùn nìyí ọmọ rẹ̀yìn ọrùn súnké sí iwájú ológbòjò yìí gbégún ẹ̀yìn ológbòjò yìí gbégún ọ̀tún ológbòjò yìí gbégún apóòsì ológbòjò yìí gbégún òde ọgbà yìí mo lẹ́kẹ̀gbẹ̀rún eégún sí ajíbógundé nìyí ọmọ elégún sékété wéré Ìbàdàn ọmọ àjòrò sùn ọjọ́ kejìlá oṣù kejìlá lọ́dún díẹ̀ sẹ́yìn lábí ìyá ọlọ́jọ́ òbí Alhaja Abiola Abebi ìkókó ọjọ́ títọ́ wá ń ṣe wọ́n rèé olúwa ọba ti dàlágbà ọ̀dàgbà lásán ó tún ní nǹkan àgbà lọ́wọ́ owó ẹlẹ́dàá rẹ lọ́dá oníṣùkọ ẹni Èdùmàrè bá pààgó ẹ̀ léwúrà kò sí ń tọ́fẹ́ bá sáàtì lókè fà orí rẹ̀ sọre ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ bọ́ ọba tẹ́wọ́ gbàjókò tí ìgajara lọ òyìnbó aláṣọ ń dúmọ̀tà nílùú Èkó tọ́lọ́run dá lọ́lá Abiola Abebi Fabrics olúwa ọba ló kún fi báríkà síṣẹ́ rẹ iléeṣẹ́ rẹ ọwà ní jóná ẹmọ́yá abámi sàmì ẹ̀ ìyá ọlọ́jọ́ òbí tọ́lọ́run dá lọ́lá ìyá Abímbọ́lá ni mò ń pè wọ́n jàre ìyá Muhammed ìyá Idris ìyá Sulaiman ìyá Alimatu Sadia grandma Mubarak ọlọ́run ọba bá ọ dá wọn sí àti èyí tó wà lókè òkun àtàwọn tó wà ní Nàìjà gbogbo wọn ni wọ́n jèrè tí wọ́n fèrè jẹ̀kọ ìyá olóríire ayalando jẹ́ ń sáré tètè kí n rèlú ìyá rẹ tó bí ọlọ́mọ Èkó Akété ìlú Ògùn alàgbàlúgbò omi ẹgbọ́n náà ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́ ta ló la bàtà bútú bàbá omi kómi ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́ ta ló la bàtà bútú bàbá odòkodò Èkó àdèlé tágèrè tí ń sáré ju èèyàn ẹlẹ́sẹ̀ méjì lọ afẹ́fẹ́ tó nípọn ń bẹ ní bèbí òkun fàájì tó nípọn wà ń bèbè ọ̀sà ọmọ òòsà ní ọ̀sẹ̀ mọ́sẹ̀ kútere òòsà ń gbòbì kútere ń gbòdìdì orí lọ́wọ́ ẹni ọmọ afíjù wọjà wọn àrìngbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn apáṣẹ ọ̀sìọ̀ ọ̀bùn ṣìọ̀ṣìọ̀ náà ní ọ̀rẹ́ rù afíjù inú ilé ìyá rẹ tó bí ọlọ́mọ ọlọ́jọ́ òbí dá mi lóhùn ọjà rẹ ìwọ ni kó bẹ̀rẹ̀ fún Òdùmarè òní jẹ́ ọ̀fọdún èyí sópin lágbára lọ́wọ́ bàbá òkè ọmọ ọbẹ nítorí ìran ọbẹ ní bẹ́sù àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ náà orí ajẹ́ kó o gbó bí olúgbogbo ti gbó ọ̀dàgbà ó dòkó ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ o sì ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ àwa tá a péjú sọdún èyí àjọṣe tẹ̀mí